Kí ni performance ọmọ tó ṣeun sórí yẹn náà? Sisi. Ó ní ẹsà number 3. 0 ló gbà. -0 gan mo oúnjẹ ilé iṣẹ́ ni ma. Ṣẹ́rí yẹn tẹ́ bá tẹ́ máa gba anybody else. That one lè gbà. We get out of this place. Who call you? Who told you to come here? Okay, ló ránṣẹ́ pé. Hey, Yata. Sir, ó bá jì ní náà. Èmi ni mo pè, right? Èmi ni kó wọlé kó wá rí mi. Àmọ́ ìgbà ẹ̀ sọ fún mi. Mo ṣe wọn láti máa gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ni àbí kí ni rubbish tó ń bá mi sọ. Insult. Pẹ̀lẹ́ sà. Sisi. Sà. Pẹ̀lẹ́. Ẹ ṣé. Mo ti rí gbogbo performance ẹ̀ ń bí báyìí. Ó lò orí ẹ̀ dọ́ọ̀lù. Mo rí. Bó ṣe sọ gan ló ṣe sọ. Mọ́ síbẹ̀ ìwọ la máa fún iṣẹ́ yìí. Onídúró mi ẹ ṣeun o. Ẹsẹ̀ wo máa kí ẹ̀ náà? Bó ṣe ènìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Careful that your hand o. Bó ṣe ènìyàn ló dúró ni wọ́n á ti máa súré. Ṣàṣẹ pé fẹ́. Onídúró mi ẹ ṣeun o. Ẹ ṣé sá o. All right. Ṣé kó fẹ́ kọ́ mi lójú ọ̀gá? Ẹ sọ̀rọ̀ kankan sí o. Mo rò pé rẹ̀. Má bínú sá. Sisi. Sá. Wọ́n la máa fún iṣẹ́ ibẹ̀ tó ní àwọn nǹkan náà tí màá bá ẹ sọ. Gbogbo ntẹ bàbá mi sọ ni màá gbọ́. Ọlọ́run. Màá bá ẹ sọ torí inú iléeṣẹ́ tó wà ń sìn ó ti yàtọ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kò sí nǹkan tí anybody lè bá mi sọ ìwọ ni. Ẹ ṣé gan. Ẹ jẹ̀gbẹ́ sọ fún ṣẹ́ǹgì wà torí wà tó wù ìwà ẹran. Jẹ́ ń gbọ́rọ̀ sẹ́. Ọ̀gá ń sọ̀rọ̀ ń dún. Ẹ máa lọ fún ní ibi tó máa set studio ẹ̀ sí straight away. Kò sáyè mọ́. Jáde ní ọ́fíìsì ẹ̀ fún kókó bẹ́ẹ̀. Fantastic. Ayé wa sá. Ọ́fíìsì tí yín gangan mo wá fẹ́. Ẹ jáde kó bẹ́ẹ̀. Ìwọ náà lè fi dictate bẹ́ẹ̀ yẹn. Wọ́n á fún ẹ níbi tó máa ti ṣe. Okay sir. Ẹ wo ọ̀gá ẹ fọkàn yín balẹ̀ o. Nísìnyí tí mo di darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí gbogbo tó bá lọ pátápátá wọ́n máa fi tó yín létí. Ọmọbìnrin yìí wọ́n ṣèyàn dáadáa rárá. Kí ni tèmi pẹ̀lú tiẹ̀? I just the mark is obvious now. Obvious ni 0 ló gbà. Ọkọ̀ pọ́lẹ̀ ẹkú kò sí nǹkan kan lórí ẹ̀. Láìkì mi rárá ni kí ni mo ṣe fún yín. Alright, unlike performance ẹ low kò low ó ti bẹ̀rẹ̀ iṣẹ́. Thank you so much sir. Thank you so much. Okay. God bless you. Kí ló dé? Ọ̀gá jà increase salary mi tẹ̀ ní. Iṣẹ́ tí mo ṣe nílé iṣẹ́ yìí ó pọ̀. Nǹkan tó máa ṣe ni pé sọ fún accountant pé kó má san salary ẹ láti end of this month until tí bá rẹ̀ láti fún ẹ ní increase. Idiot. Àwọn ọ̀ràn wo rí mo kújọ yìí? Increase salary. Wọ́n ló máa kọ́ mi yẹn. Ó yá o. Setting up your team. Yá o. So, ta ló tún tẹ̀lé ìbáyìí? Ẹ̀sùn kọ́ lẹ́yìn ilẹ̀kùn ó. Ráyé o. This is your office. Bá fẹ́ ṣe make up mọ̀kọ́ tó bá fẹ́ ṣe tó máa ṣe lélẹ̀. So yẹ báyìí. Ibi tí wọ́n máa lò lélẹ́yìí. Kí wá ní kí n ti gbé gbé kí n ti lè lélẹ́yìí. Kẹ̀jẹ́ mi ibì lélẹ́yìí. Ibẹ̀ lélẹ́yìí. Kí ló ṣe? Mo dáràn. Kí ni mo dáràn? Wo. When we have guests, you set up here, they will do make up. Wọ́n lè ti ṣe tán. Wà kẹ́rù ẹ lẹ̀ torí ibi tí gate máa sùn nìyẹn o. Tó ti yẹ báyìí. Ibi tí máa lò lélẹ́yìí àbí. Irọ́ ibẹ̀ yẹn ló máa lò. Kò sí wàhálà yẹn máa lọ ti. Kí n máa lọ. Wọ́n lọ sọ pé kí n máa lọ. Èmi agbẹnu tẹ̀tẹ́lẹ̀ ní bálabàlá. Ṣé kí n máa lọ ní tẹ̀yìn? Ẹ jẹ̀bi. Kò sí wàhálà. Tẹ́ bá lẹ̀ ya wèrè mi iṣẹ́ yìí mi ká sọ fún yín pé mi ò gbádùn. Àfi bí ilé ẹran. Hello sir. Sisi. Sir. Ó máa tẹ̀lé Nuru lọ síbi kan. A fẹ́ ra mọ́tò fún company. Nuru dẹ̀ ti lọ gẹ́gẹ́ bí driver. Ó ti wo gbogbo ẹ̀. Wọ́n fẹ́ kó tẹ̀lé lọ kó lọ wo mọ́tò yẹn. Bóyá mọ́tò tó ṣe é rà ni àbí kò ṣe é rà. Sí wàhálà. Mo mọ̀ ń pa mọ́tò dáadáa. Mo lo bẹ́ǹsì rí. Mo lo bẹ́ǹsì rí. Lẹ́yìn bẹ́ǹsì mo tẹ̀ tún ṣe Uber náà rí. Ọlọ́run ló kọ̀ lórí màá rí bó ṣe rí. Mi tí ẹ wá mọ̀ o. Èmi kàn tẹ̀ ní kó tẹ̀lé kó fi wò ó ni o. Very good. Iṣẹ́ nìyẹn. Ẹ tètè lọ. Ọ̀gá ṣe mọ̀ pé èèyàn wa bẹ́ǹsì rí àbòsí ó parí omi ìpè yàn ọ̀dọ̀kọ̀ gidi mọ̀. Nínú CV mi tẹ́ bá rántí mo kọ́ síbẹ̀ pé mo ti ṣe mẹkáníìkì dáadáa. Ojúmọ́ tó yónú tí n bá débẹ̀ mo mọ ọkọ̀ gidi kò nídìí kọ́ tẹ̀lé mi kí n lè bá lọ pápá kí n dé pápá sá. Mi ò kọ́kọ́ ràn òun lọ ìwọ ni mo kọ́kọ́ ràn lọ.
èmi náà mọ̀ pé o ti ṣe mechanic rí kókàn wo ni you see ní ilé tí èèyàn bá ní company tó ṣe kinní ẹnì méjì mẹ́ta ló máa lọ purchase nǹkan ṣe understand wọ́n á dẹ̀ mọ̀ pé iye báyìí ni ṣó ti yé ìwọ ti approve ẹ̀ sìn tóun náà bá débẹ̀ kẹjọ approve ẹ̀ pọ̀ kákan ṣe payment ká dẹ̀ gbọ́kọ̀. ẹ mọ̀ kó nǹkan ló fẹ́ kówó sílẹ̀ òun ò ní wò finifini. èmi ń wo bóyá ti máa rìkọ́ọ̀dù tí mo sì ń ṣọ́ọ̀tì gbogbo àwọn nǹkan tó. ẹ má sọ nǹkan tó kẹ́ máa ṣe fún wọn jàre kẹ́ni ṣó. yà lọ ara distraction tí n fẹ́ náà rèé. come on go ẹ lọ. sí wàhálà. ẹ máa lọ. máa lọ mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀gá kò sépo nú ọkọ̀ epo tààrà ń. kò ṣe sépo nú ọkọ̀ kí ló dé. epo ti tán náà. àríkò oníjẹta ìpè 20,000 bí tá a dẹ̀ ń lọ ilé ọ́fíìsì ó tán bá tá ń jomu. ọ̀gá inú tráfíkì kéèyàn máa yọsẹ̀ fún bírèkì máa tẹ̀ mọ́lẹ̀ máa ṣe nǹkan náà máa. wá kí n tó gba driver mi ṣe novice ó dà epo èlò ló fẹ́ rà báyìí sí. ajá rún 20,000 náà ń gbọ́ epo náà lára sí ti fẹ́ tán. kí ni problem ẹ kí ló ṣe ọ ṣé wọ́n lọ ń wà ní. ṣé mi mò ń wà bíi ti báwo. ọ̀gá ilé fún ọmọ ilé ayọ̀yọ̀ bí ẹ bá ṣe bẹ́ẹ̀ bí kò kún kírẹ́yọ̀nù sójú àwọn èèyàn nìkan níṣẹ́ rẹ̀. crayon kọ́ kí wàá ní. watercolor ni. kí ló kàn pẹ̀lú pé mo fẹ́ repo àrepo ọ̀gá ṣe é ti rí. ṣé mi ò lè rán anybody iṣẹ́ ni àbí báwo kí ni tó ń sọ yìí. no I can appoint anybody pé lọ bá mi ṣe irú nǹkan báyìí. lọ bá accountant mo ní kó fún ẹ 20,000 kó fi repo. kó dẹ̀ sign. ọ̀gá ìsáyìn fẹ́ po. no right ibì kan náà láti máa bẹ̀rẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ẹ sign fẹ́ po bá ṣe máa kówó jẹ ní ọ̀gá a máa introduce signature ẹ tó bá ti gbowó kó sign kó dẹ̀ kọ́ purposes rẹ̀. ok ni mo ní sọ fún accountant pé mo ní kó sign ká bẹ̀rẹ̀. fantastic. ọ̀gá sí tábà lòdù káàdì fún yín tábà ra súpà yòókù bá bá ra súyà gbogbo ẹ̀ náà ni a máa kọ́ lè. gbogbo ẹ̀ lẹ́ máa kọ́ lẹ́ máa sign fún wọ́n ṣe ń ṣe company nìyẹn. exactly máa lọ. ṣe ń ṣe company show. ọmọ ẹ ti ń lo oògùn bí ibà sí bẹ́ẹ̀ ṣe báyìí tẹ́lẹ̀ ọ̀gá. nígbà tó yẹ pé n tó sọ right gbogbo ìgbà ní iléeṣẹ́ máa dàgbà sí i ládẹ máa gbọ́n sí i. ṣé kúkú ẹ̀ kára nù. kí ló wọ́n ń ṣe kí ló bà ọ́ lẹ́rù láti sign kó repo 20,000. má lọ. ọmọ ẹgbẹ́ sì signature lèmi ń wo pé wọn làbúrò máa ń sáyìn tí ò ṣe. pàápàá. Broda Nuru wá. sí o sí. jọ tó bá jẹ́ pé ìwọ àti ọ̀gá lè jáde kí ló máa ń ṣe fọ́gà. ọ̀gá yín sílẹ̀kùn fún wọn wọlé ń sì gbé báàgì wọn fún wọn èmi náà sì wọlé àmọ́ bá ti. fantastic ó máa ṣílẹ̀kùn fọ́gà àbí. ṣé o wàá mọ̀ pé mi representative ọ̀gá ó ní mo tẹ̀lé ẹ yìí ṣílẹ̀kùn fún mi kí n wọlé orí ò dá ó lọ́pọlọ. yóò forí gbálẹ̀ irú pátá wo ni ó ṣe ni àbọ̀ mọ̀ kí n sílẹ̀kùn fún ọ. eré mi àti ẹ ti ń pọ̀ o ọgbẹ́ni ṣéǹjì dílà o èyí tó jífà láàárọ̀ yìí ọ̀dà pé nǹkan sí. ó dàbí kò ní yóò pé Broda Nuru. Sisi sórí àti lọ ọ̀rẹ́ nínú ọgbà yìí ó ti súnmọ́ tó o bá ṣọ́ra ẹ pàṣẹ mi lọ́ọ̀bà lọ. ó tán ra ẹ irọ́ ló pa bàbá irọ́. wá ṣe wèrè wà lórí ẹ má ṣe kọ́ wèrè mọ́lẹ̀ jàre ó jókòó ẹ̀yìn mọ̀ wá rúra dáadáa wọnú. ókè lifestyle táwọn ṣìfù mọ́ lífù ó ti fẹjú mọ́ wọ náà irọ́ o bọ́ báyìí. ó ṣiṣẹ́ kó tó ẹni bọ́ wájú ọmọ ẹrú mọ bí wọ́n ti rí wèrè ó bọ́ wájú. wo. màdámù ẹ wọnú mọ́tò kò fẹ́ dá fún yín sá. èmi ni madam. wájú ọ̀tá ni. àìmọye mi náà ni. kò sí wàhálà. gbà Sisi. ó ra kóòkì fún mi ni. wọ́n ra fún ọ ni. Broda Nuru. mo rí pé ògbé ó ti máa gbé ọ. gbà. ó ra kóòkì fún mi. mo ra fún ọ ni. lẹ́bẹ̀ ìfáàtì gan ìbá ti ra láti ilé epo ṣùgbọ́n tí wọn ò tútù ń bẹ̀ mo wá ní kí n. ó ṣe ilé epo tó jẹ sọ yẹn mú mi rántí ó ṣe ó gbọ́dọ̀ má ra kóòkì fún mi yà lọ òun gbẹ ọtí ìgbẹmí ṣá. kí ni ilé epo mo rántí. mo rántí nǹkan mi. ok àbí kí mo ra meat pie sí so wà ókè pẹ̀lú lè. Broda Nuru ok mo wà ókè. ok bó bá ti need anything bí nǹkan bí mímu bẹ́ẹ̀ jẹ́ kí n máa mọ̀ ṣùgbọ́n. kò sí wàhálà. all right. ìfura lóògùn àgbà. pásò òfura pásájà. bẹ́ẹ̀ni. ajá náà òfura ajá padà jin. bẹ́ẹ̀ni. tó létí ọba sì fura kọ èdè ní oko. ó máa kó dànù. bẹ́ẹ̀ni pẹ̀lẹ́ kó àtàrọ̀. it's all right. ok pẹ̀lẹ́ dákun mo fẹ́ tó ṣẹlẹ̀ ni pé yẹn tó hàn bí mo fẹ́ rọrẹ́ mi kan náà. wà ní
ní pẹ́ lọ sọ́fíìsì padà ní. Ọ̀ṣun àlà take time ẹ̀ gbogbo tó bá ti fẹ́ ṣe. Alright. Ọlágọ̀ tẹ̀lé mi nìyí, mi máa ń ṣe fàájì gan. Bọ̀ mo wò pé wọ́n kó máa ṣe ní ọjà. Èmi náà máa ń ṣe fàájì. Jẹ́ ká jọ wà lórí ọwọ́ yìí. Ọwọ́ tèmi wá mọ́ o, fàájì tèmi èmi fi pa ọ̀gá la. Mo kàn máa ń ṣe tèmi lórí bọ́lọ̀ ṣe rin mi. Ó dà bẹ́ẹ̀. Pẹ̀lẹ́, wá tààrọ̀. Sisi lorúkọ mi, asamarege wọn ni lógo mi. Sisi ọlọ́wọ́ idán. Sisi ẹlẹ́gbọ̀dọ̀sà tó ń wọlé. Sisi o. Satellite ni everywhere you go, asamarege.